Today, 9th of September, is all about our dearest father, grandfather, and a loving husband, the CEO Rasco Builders, in person of Alhaji Bakare Razak Abiodun. Your 60th birthday will forever be a memorable one for you, Inshallah bi Kudratullah. Amin. Alhaji Razak Abiodun orí rẹ̀ àfiré. Mo ní ire o. Ọmọ Bákàrè nílìṣà nílùú Ọ̀ṣun orí rẹ̀ àfiré. Ṣé ń bẹ nílé ní àbórò òde? Razak Abiodun ilé ló bá wà ó bóde, ìyàrá ló bá wà ó wọ́n dẹ̀dẹ̀. Èmi ajé ìgbé akéwì ló ń kọrin ewì sí ọ létí. Mo ní mò ń kọrin ewì sí ọ létí gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ fi rán mi. Àwọn ọmọ rere tó bí. Àwọn ọmọ rẹ Abdulyakin, Abdulhakeem, Abdulaziz àtàmínà. Ìyẹn àwọn ọmọ alálùbáríkà tó bí ló fi ṣẹ́ rán mi lọ́jọ́ tòní o. Òní lọ́jọ́ ìbí bàbá wọn. Òní lọ́jọ́ ìbí èjìká tí ò jẹ́ kẹ́ wo bọ́ sọnù lọ́rùn àwọn. Wọ́n ní wọ́n lábíamọ òtítọ́, abíamọ tí ń jọ̀rọ̀ ọmọ lẹ́nu bí iṣu. Wọ́n láwọn mọ rírì rẹ̀ láyé àwọn. Razak àwọn ọmọ rẹ̀ wá ní kí n máa wí fún ọ pé ò ní kánjú kú. Wọ́n ní wọ́n tó ṣe 60, wàá ṣe 70, wàá ṣe 80, wàá ṣe 150 lágbára dání wáyé. Wọ́n lórógbó ajé ògbó, àtọ́ ajé òtọ́, obì ajé òbí kú dànù nínú ọdún tuntun. Àlékún owó, àlékún ọrọ̀, àlékún àlàáfíà, àlékún iyì tó pọ̀ jaburata. Ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn, tó ń pa ọ́ lẹ́rìn, tó ń pa ọ́ lẹ́rìn ò wá nípa ọ́ lẹ́kún nínú ọdún tuntun. Wọ́n ní bó owó wájú wà á ríre, bó owó ẹ̀yìn wà á ríre, bó owó ọ̀tún wà á ríre, bó owó òsì ire ni lọ́jọ́ ayé rẹ gbogbo. Razak olówó orí alájà Simbiat Àtinúkẹ́, ilé ọmọ lọ́jọ́ ìbí òní. Àwọn ọmọ rẹ ní kó o máa dá gọ́jọ̀gọ̀jọ̀gọ̀jọ̀gọ̀jọ̀ wọnú ọdún tuntun rẹ lọ. Wọ́n ní òní sayanu, ìwọ náà ò ní parẹ́mẹ́bí lójú láṣẹ Elédùmarè ọba. Rasco Builders onídìbàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. O ti mọ̀ ọ́ ṣe, Ọlọ́run ò wá ní jẹ́ kọ́dí àìmọ̀ ọ́ ṣe sí ọ. Iṣẹ́ rẹ ò ní díṣẹ́, wàá ṣe é ṣe é ṣe, wàá ṣe é láṣetì lọ́mọ lọ́wọ́ lágbára Elédùmarè ọba. Àwọn ọmọ ọmọ rẹ náà gbẹ̀yìn rárá o. Mẹ́bí wọ́n lọ́mọ ọmọ ẹni, èrè ẹni ní í ṣe. Látòrí Mufida, dórí Rọ̀fíà, Abdullah, Farida, Zulika9, Mariam àti Ashraf náà ló kí ọkú ọjọ́ ìbí òní o. Wọ́n wá kọrin wípé grandpa o, wàá pẹ́ láyé, grandpa wàá jẹ wọn mọ́, wàá tún jẹ tọmọ mọ́. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ afọlójú, akọlápá kó sẹ́nu tírélà àrùn tùwẹ̀. Eléré gbogbo wádìílé o. Alhaji Razak Abiodun ọmọ Bákàrè aléré gbogbo di ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ìníṣà nílùú Ọ̀ṣun níṣe ilé àwọn bàbá rẹ̀. Dákun ṣe wéréwéré, dákun ṣe wàràwàrà kó o jẹ́ àjọ dénú ìyẹ̀wò àwọn bàbá tó bí ọlọ́mọ. Razak Abiodun má ṣe bínú pé mo bá ọ láyé o. Má ṣe bínú pé mo bá ọ láyé, mo pè ọ́ lórúkọ mi, bórúkọ báyìí la fi ń pọ̀ bá ládéládé. Orúkọ là ń pè jòyè o. Razak Abiodun ọmọ Bákàrè ń wó pè ọ́ bí ológun ẹrú o. N ó pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. N ó pè ọ́ bí ológun kẹ̀kẹ́ yẹn bí wọ́n ti ń forí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ Ìníṣà òye, Ìníṣà òkú, ọmọ akóbi òrajó. Ìwọ lọmọ Ìníṣà òye mọ́jọ́, ọmọ àforújà ló ń forí kì í bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ èpè ọjà, kàkà képè ọjà yín, aṣọ yá máa dúdú bíi kóró ìṣìní. Ọmọ Arífáṣọlá, ọmọ Arítàṣẹyẹ, ọmọ Arọ́bàtálá balẹ̀ lọ́jà ọba. Ìwọ lọmọ afiṣu ewúrà gbajagun dà sínú ọtí. Kọ́hún la fi dálẹ̀ Haúsá, obì la fi dálẹ̀ Ìjẹ̀ṣà. Mẹ́bí yọrin pẹ̀lákàsù ẹ̀kọ́ bàǹbà la fi dálẹ̀ Ìníṣà nílé bàbá tó gbé bí ọlọ́mọ. Ilé ọmọ ẹnu mú jabẹ lọ o.
ìwọ lọmọ akíkanjú lójú ogun. Akíkanjú lójú ogun ló ń poríkì bàbá tó bí ọlọ́mọ. Òun ló ṣe ń pé kékeré ìníṣà akíní, àgbà ìníṣà akíní. Ìwọ lọmọ ọ̀mọ̀ràn tí mọyún inú ìgbín. Ènìyàn ò jẹ́ gbé ìníṣà kó má lè gbọ́n dénú nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Torọ́gbọ́n níbẹ̀ níkùn wọn nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ gangan. Ìwọ ti ṣọdún òní náà o. Razak Abiodun ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí nínú ọlá ńlá àlàáfíà ìtàìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ dandan. Àwọn ọmọ rẹ àtàwọn ọmọ ọmọ rẹ wọ́n ní kí n máa kọrin fún ọ wípé happy birthday to you. Wọ́n ní dádì wa grandpa wa long life and prosperity. Oh.